ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Jonathan Oguma ní àwọn ọ̀dọ́ ìlú àti àwọn tí wọ́n fẹ́ lọ síwájú orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti lọ sábà o gẹ́gẹ́ bí òwe yorùbá tó sọ wípé ẹni bá tó nígbà òun là á sátọ̀ lọ. Àwọn ènìyàn kan ni wọ́n ṣe ìwọ́de tó ń ti ohùn rárá lẹ́nu wọn wípé kí Jonathan dákun dábọ̀ kó gba orílẹ̀-èdè nàìjíríà kúrò lọ́wọ́ ìjọba amúnisìn èyí tó mú ìnira wọ orílẹ̀-èdè nàìjíríà. Ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí ńlá àwọn ènìyàn ọ̀hún lógúnlọ́gọ̀ ni wọ́n ṣe ìwọ́de lọ sí iwájú ọ́fíìsì Jonathan èyí tó wà nílùú àbújá. Nínú ọ̀rọ̀ nígbà tí Jonathan ń bọ́ sí ìta láti yọjú sí àwọn ènìyàn ọ̀hún níbẹ̀ ló ti kí wọn tó ti ṣe wọ́n pẹ̀lẹ́ tó sì dúpẹ́ lọ́wọ́ wọn fún ìgbàgbọ́ èyí tí wọ́n ní nínú rẹ̀. Nínú ọ̀rọ̀ èyí tó ti ẹnu Jonathan jáde náà ni wípé lótìtọ́ lódodo oníkálukú ló mọ ipò èyí tí orílẹ̀-èdè nàìjíríà wà ní àsìkò èyí tí a wà yìí. Ó wá ní gbogbo ohun tí àwọn ènìyàn ń sọ lọ́rọ̀ àti ní orin tó ń ti àkọlé èyí tó ń bẹ lọ́wọ́ wọn gbogbo rẹ̀ pátá ló yé òun yéké láìsí ọ̀kan èyí tí ò yé òun níbẹ̀. Ó ní ṣùgbọ́n ohun gbogbo ó wà lọ́wọ́ ọlọ́run àti wípé ijó tábàjó kó yẹni ní ìta àti inú ilé báyìí ńlá tí ń gbáradì fún un. Ó ní síwájú kóhun tó lè gba ọ̀rọ̀ àti kóhun tó lè fi ìdánilójú hàn sí àwọn ènìyàn tí wọ́n ké pè láti díje du ipò ààrẹ lọ́dún 2027. Jonathan sọ wípé òun nílò láti fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn àgbààgbà létí, láti tọ àwọn ọ̀tọ̀kùlú ìlú lọ, láti fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn olóyè létí. Ọ̀rọ̀ àmọ̀ràn wọn òun lòun nílò, ohun tí wọ́n bá sì sọ lòun yóò ṣe o. Ó ní gbogbo nǹkan ó ní ọwọ́ ọlọ́run ló wà. Jonathan sọ wípé ọlọ́gbọ́n ènìyàn ní kọ́lé rẹ̀ sórí àpáta. Òun ní ọ̀rọ̀ àwọn ọmọ nàìjíríà. Ó ní àwọn tí wọ́n gbọ́n tí wọ́n sì fẹ́ ìlọsíwájú ilẹ̀ yìí àwọn ni wọ́n ń kọ́ ilé orí nàìjíríà ilé rẹ̀ sí orí àpáta. Ó ní ṣùgbọ́n àwọn àgọ́ ènìyàn, àwọn ọ̀bàlújẹ́ ọ̀báyéjẹ́, àwọn òjèlú nínú òṣèlú àwọn ni wọ́n ń kọ́ ilé orílẹ̀-èdè nàìjíríà sórí iyanrìn èyí tí iyanrìn lè gbé lọ gẹrẹgẹ o. Lákòótán Jonathan rọ gbogbo àwọn ọmọ nàìjíríà láti lọ rèé gba káàdì pélébé onídìbò alálòpẹ́ PVC kí oníkálukú wọn sì ṣe ẹ̀tọ́ tó bá di ọjọ́ ìdìbò yálà òun jáde dupò tàbí òun ò jáde dupò lọ́dún 2027. Ó ní wọ́n sì ṣe ẹ̀tọ́ tó bá di ọjọ́ ìdìbò yálà òun jáde dupò tàbí òun ò jáde dupò lọ́dún 2027. Ó ní nípa ìdí èyí káàdì ìdìbò alálòpẹ́ yìí òun ní agbára àwọn mẹ̀kúnnù láti yan ẹni tí wọ́n fẹ́ sí ipò ààrẹ àti àwọn ipò yòókù lọ́dún 2027 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Jonathan jáde. Àwọn gómìnà tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC tó ń lọ bí 21 báyìí ni wọ́n ti ní àwọn ti mú ààrẹ Bọ́lá Tinubu o gẹ́gẹ́ bí ọmọ oyè àwọn tí ó díje dupò ààrẹ fún sáà ẹlẹ́ẹ̀kejì lọ́dún 2027 àti wípé òun làwọn yóò lò láìsí alátakò kankan tí yóò bá dù ú àti wípé nípa orí ọ̀fẹ́ tí olùgbàlà kì yóò sí nǹkan fún ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC lọ́dún yìí nípa wípé ààrẹ Tinubu ni gbogbo wọn fi ẹnu kò sí láti mú gẹ́gẹ́ bí ààrẹ èyí tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò ọdún 2027 gẹ́gẹ́ bí òyìnbó èyí tí wọ́n fi ń gbé kọ̀ǹsẹ́sọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà èyí tó ti ẹnu alága àwọn gómìnà tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC jáde tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma èyí tó sọ̀rọ̀ náà lórúkọ gbogbo àwọn gómìnà 21 ọ̀hún ti ṣe ti ẹgbẹ́ òṣèlú APC nígbà tí wọ́n dá fọ́ọ̀mù ti ààrẹ fún ipò ààrẹ tọdún 2027 èyí tí Tinubu gbà èyí tí igbákejì rẹ̀ Shettima àti àwọn gómìnà yòókù tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú Shettima láti lọ rèé dá padà sí ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tí wọ́n ti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ nínú fọ́ọ̀mù ọ̀hún. Wàyí o Hope Uzodinma sọ wípé ìgbésẹ̀ yìí kì í ṣe ìgbésẹ̀ tí òun nìkan bí kò ṣe wípé gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC bákan náà tó fi mọ́ àwọn ìgbìmọ̀ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba àpapọ̀ ilẹ̀ yìí Federal Executive Council FEC àti gbogbo àwọn gómìnà tí ṣe ti ẹgbẹ́ òṣèlú
APC tó fi mọ́ àwọn lẹ́nu lọ́rọ̀, gbogbo wọn pátá ni wọ́n ti fi oríkorí fi kùlùkù tí wọ́n ti jókòó yí tábìlì pò tí wọ́n sì fi orí ìkòkò sọdún wípé Tinubu òun náà ni kí wọ́n tún lò fún ètò ìbò ọdún 2027 fún sáà ẹlẹ́ẹ̀kejì láti lọ rèé ṣojú ẹgbẹ́ òṣèlú náà kó lè tẹ̀síwájú nínú iṣẹ́ ribiribi èyí tí ètò ìṣèjọba rẹ̀ èyí tó gùn lé. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Fún ìpalẹ̀mọ́ ètò ìbọdún 2027 báyìí, ẹgbẹ́ òṣèlú African Democratic Congress àwọn ni wọ́n ti pariwo sí ìta wípé kí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n sì mẹ̀dọ̀ kí wọ́n ṣàgbéjẹ́mọ́wọ́ o kí wọ́n sì yọ ọwọ́ àti ẹsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tí wọ́n fi ẹ̀sùn ọ̀hún kan ẹgbẹ́ òṣèlú APC nípa wípé ẹgbẹ́ òṣèlú APC ní wọn sùn tí wọn ò wò lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú náà láti lè rí wípé wọ́n dá gbogbo nǹkan rú fún wọn, ọ̀rọ̀ wọn ò tò, ìmọ̀ wọn ò jọ síwájú ètò ìbò ọdún 2027 nípa àwọn ẹjọ́ kan èyí tó wà nílé ẹjọ́ pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe ń gbé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC relé ẹjọ́ lójoojúmọ́ yìí. Wọ́n ní ọ̀nà láti lè rí dájú wípé wọ́n dá gbogbo ìgbìmọ̀ wọn rú síwájú ètò ìbọdún 2027, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ní irọ́ ikú là á pa má dà o, ẹnìkan ò lè gbà, wọ́n ní ẹnìkan kì í gbàkàtà lọ́wọ́ àkìtì, kò sẹ́ni tó lè gbálé bàbá ọmọ lọ́wọ́ ọmọ o. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC sọ wípé gbogbo àlùalá olóńgbò ẹgbẹ́ òṣèlú APC àwọn ti mọ̀ wípé wọ́n fẹ́ kó ẹran jẹ ni, àwọn ò sì ní fi àyè sílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC tó ń ti àwọn onídàájọ́ èyí tí wọ́n ń lò lé wọn lórí kí wọ́n da ìgbìmọ̀ wọn rú kí wọ́n sì da ìlànà wọn rú o. Wọ́n ní ọ̀rọ̀ náà àwọn yóò rí wípé àwọn náà fi ẹsẹ̀ tó ń ṣe ti ìdájọ́ òdodo fi tọ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó lè gún síbi tó dáa. Ẹni tí í ṣe alukoro akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi èyí tó sọ ọ̀rọ̀ náà lórúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sọ wípé ṣímú àti digbídigbí báyìí nílẹ̀gbẹ́ òṣèlú ADC wà, àwọn ò míkan, àwọn ò sì sojo, àwọn ò sì ní fi àyè sílẹ̀ fún àwọn màdàrú láti da ìrìn àjò wọn rú síwájú ètò ìbò. Wọ́n nítorí wípé ẹgbẹ́ òṣèlú APC ti mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni ó gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ wọn, ìdí rèé tí wọ́n ṣe ń wá gbogbo ọ̀nà láti da ìgbìmọ̀ wọn rú àti ìmọ̀ wọn kó má lè ṣe ọ̀kan. Ó ní ṣùgbọ́n tọlọ́run ọba ni yóò ṣẹ, àwọn ò sì ní fi àyè lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC láti ba gbogbo ìpinnu wọn jẹ́ síwájú ètò ìbò ọdún 2027. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti tẹ àwọn afurasí 4 kan èyí tí wọ́n gbà lérò wípé wọ́n lọ́wọ́ nínú ìjínigbé èyí tí wọ́n jí gbajúgbajà àgbẹ̀ kan gbé o ní ìpínlẹ̀ Ọ̀yọ́, léyìí tí wọ́n sì ti fi ọwọ́ òfin mú àwọn 4 ọ̀hún. Ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Eyín Ọláyínká Àyànládé èyí tó fi ọ̀rọ̀ náà léde ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí ṣe é ní àlàyé ní Ọjọ́bọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ fún àwọn oníròyìn nílùú Ìbàdàn tí ṣolúlú ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àgbẹ̀ tí í ṣe gbajúgbajà àgbẹ̀ kan èyí tí wọ́n jí gbé o, Eyín Alhaji Quadri, olórí ẹgbẹ́ èyí tí wọ́n jí gbé nínú abúlé kan tí wọ́n pè ní Ọlọ́pọ̀tọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún. Lótìtọ́ lódodo ni bàbá ọ̀hún ni wọ́n ti rí gbà kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi èyí tó jí wọn gbé láti ìgbà tí bàbá ọ̀hún ti gba ìtura kúrò lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún. ń làwọn ọlọ́pàá ti ti ẹsẹ̀ bọ ìwádìí láti mọ irúfẹ́ àwọn amòòkùnṣìkà èyí tó sápamọ́ sínú ìmọ́lẹ̀ èyí tí wọ́n sápamọ́ sínú òkùnkùn tí wọ́n ń ta ọfà sínú ìmọ́lẹ̀. Ó ní àwọn 4 ọ̀hún tí wọ́n fi ọwọ́ òfin mú ni wọ́n rí wọn mú láwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀
àti àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n ní àpapọ̀ àwọn mẹ́rin ọ̀hún ni wọ́n gbà lérò wípé wọ́n lọ́wọ́ o nínú ìjínigbé tí wọ́n jí àgbẹ̀ ọ̀hún gbé, èyí tí í ṣe Alhaji Quadri olórí ẹgbẹ́ tí bàbá ọ̀hún tí wọ́n sì ti gbà kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi èyí tó ti darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀. Àyànládé ṣe lálàyé wípé ìwádìí ṣì ń tẹ̀síwájú, wọn yóò rí dájú pé wọ́n tú iṣu ọ̀hún dé ìsàlẹ̀ kòkò láti mọ̀ lótìtọ́ àti lódodo àwọn oníṣẹ́ ibi náà bóyá wọ́n jẹ̀bi ẹ̀sùn àbí wọn ò jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n kà sí wọn lọ́rùn níwájú ilé-ẹjọ́. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin tàkasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà, Speed Darlington, òun mà ló ti fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ètò ìṣèjọba Tinubu fún sáà àkọ́kọ́ yìí kò mú oyin bẹ́ẹ̀ sì ré kò má dùn wá rárá. Ìkorò, ìnira, ìpayínkeke àti ìpọ́njú òun ló mú wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àánú ṣe òun pẹ̀lú wípé bí Tinubu bá lè já ewé olúborí sí ipò ààrẹ fún sáà ẹlẹ́ẹ̀kejì lọ́dún 2027, ó ní késekése báyìí ń làwọn ọmọ Nàìjíríà ṣì ń rí o, kàsàkàsà ń bọ̀ tí ṣe ọba késekése. Speed Darlington tó sọ̀rọ̀ yìí nínú fọ́nrán kan èyí tó fi léde lórí àwọn ìkànnì ayélujára ṣe lálàyé wípé ojú tí ó bá bá ní talẹ́ kì í tòwúrọ̀ ṣe pin. Ó ní àti wípé àti ọ̀sán báyìí ńlá tí mọmọ tí ó sọjọ́ lọ́jọ́ alẹ́ o. Ó ní nípa ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu, ó ní kò sí èrè kankan ńbẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà bí wọ́n bá lè dìbò fún Tinubu lọ́dún 2027, nítorí ọdún mẹ́rin àkọ́kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ìnira, ọ̀wọ́n gógó àti ètò ààbò èyí tó mẹ́hẹ̀ òun ni ètò ìṣèjọba rẹ̀ ló mú wọ orílẹ̀-èdè Nàìjíríà. Darlington ní nínú oṣù karùn-ún ọdún 2023 níbi tí wọ́n ti búra fún Tinubu ló ti kéde yíyọ ẹ̀kún owó orí epo èyí fuel subsidy, èyí tí Tinubu yọ láláì bìkítà láì ṣe ìwádìí tó ń ti àwọn tó yẹ kó kàn sí síwájú kó tó yọ. Ó ní bẹ́ẹ̀ sì rèé, ó ní gbogbo wa la mọ̀ wípé epo bẹtiróòlù yìí ń lókun ẹ̀mí ètò ọrọ̀ ajé àti ohun gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí a gbójúlé gbẹ́kẹ̀lé. Bí ohunkóhun bá ti lè ṣe é, á jẹ́ wípé ètò àti ọrọ̀ ajé Nàìjíríà ó ti mẹ́hẹ̀. Ó ní pẹ̀lú bí Tinubu ti mọ àwọn nǹkan wọ̀nyí kò bìkítà rárá o. Ó ní fuel subsidy is gone ní gbólóhùn àkọ́kọ́ tó tẹnu rẹ̀ jáde. Ó ní láti ìgbà yìí ìlú ò fararọ, eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Ó ní kódà àwọn ọmọ ènìyàn lúkúnú láti ké bí ọmọ ènìyàn. Ó ní nípa ìdí èyí òun rọ Tinubu láti dákúndábọ̀ kó fi ètò agbára ìṣèlú àti ipò ààrẹ tọdún 2027 kó fi sílẹ̀ fún àwọn tí wọ́n lè túkọ̀ rẹ̀ tí wọ́n sì lè ṣe dáadáa. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ bí Tinubu bá lè já ewé olúborí lọ́dún 2027, ó ní kàsàkàsà ọba késekése, ìyà àjẹkún ìyà òun ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó máa retí látọwọ́ Tinubu lẹ́yìn ètò ìbò ọdún 2027 tó bá lè já ewé olúborí. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tùnrin míì nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited